ní kó lóko má roko bẹ́ẹ̀ ni mi ò ní kó lódò má rodò bí Akínlẹ́yẹ Sunday Martins ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní bó bá ti rodò bó lọ bó bọ̀ bó dé àbùsẹ́bù ṣe láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday ọmọ tó dúdú bíi kórè ìsìn ní ọ́nlélẹ̀ bàbá tó gbé bí ọlọ́mọ Akínlẹ́yẹ Sunday ọmọ tó dúdú bíi táyà ọkọ̀ mọ́tò Akínlẹ́yẹ Sunday ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní eléèlé ní May 5 2025 ó tún mọ́dún ọjọ́ ìgbé yíjẹ láyé lágbára Elédùmarè ó níbàwọn sọdún ìbànújẹ́ láyé ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìgbéga ọdún ìfọ̀kànbalẹ̀ ọdún àánú ló á máa báwọn ṣe láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday mo ní àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ̀tẹ̀ náà nílé ayé ó tẹ̀lé lé bàbá tó gbé bí ọlọ́mọ pẹ́ láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday ṣebí ìwọ ni ìwọ lọ máa rìn lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ní ẹgbẹ́ dún ẹgbẹ́ òkúkú dùn ọ̀rárá akọ ló ń fi wọ́n ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọmọ búure láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan ṣebí ìwọ ni ìwọ lẹni obìnrin kò lọ́nà tó bú sẹ́kún ó níbẹ̀lẹ̀ yóò jáde ẹni ṣebí yóò jalè ẹni Akínlẹ́yẹ Sunday lágbára Elédùmarè ó nífọwọ́ rẹ gbọ́mọ sí láṣẹ tọlọ́run ọba ó nífọwọ́ rẹ gbáyà sí láṣẹ tọlọ́run ọba ó níbàwọn ròde àìdé láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní ìláwẹ̀ Èkìtì ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ìwọ lọ́mọ láwẹ̀ kòtòrí ìbíwẹ̀ kọ́mọ kùrọ̀ sọjà kó kàn nájà kan tún máa domi ọ̀ra ṣebí ìwọ ni ìwọ lọ́mọ olókè méjì takọtabo kan kó lérè ara lọ́nà ìláwẹ̀ Èkìtì ọ̀pẹ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ nílé bàbá tó gbé bí ọlọ́mọ afẹ́fẹ́ gbé méjì òkè èje ẹ̀fùfùlẹ̀lẹ̀ gbé méjì ọkà àrùn tó kọ ńkọ òun lọ́ba yín fi ń ṣe àtó fi ń dáná lóko Akínlẹ́yẹ Sunday Martins ṣebí ìwọ ni ìwọ lọ́mọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúró bọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ mẹ́rin àkúnlẹ̀ bọ mẹ́rin tó kọ ńkọ olóòótọ́ fi ń ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ lọ́nà àwẹ̀ Akínlẹ́yẹ Sunday ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní ṣebí ìwọ ni ìwọ lọ́mọ aláwẹ̀ kó torí ìbíwẹ̀ kọ́ máa kúrọ̀ sọ́jà Akínlẹ́yẹ Sunday lágbára Elédùmarè ire lójú owó rí ire lójú rẹ yóò máa rí láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday ṣebí ìwọ ni ìwọ lọ́mọ ní ìjúkú àròkọ fún ọ àròkọ kọ fún ọ níbẹ̀ ó dẹni ẹbọ máa gbọ́ nẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọ́mọ tètè délé ìjìsùn kóróró omi pọn òun náà períkì lé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọ́mọ jírí aláwẹ̀ ṣebí ìwọ ni ìwọ lọ́mọ bíbẹ̀ jágádá nàáfin òun náà períkì lé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ kẹrẹrù kẹdádé àkún òun náà períkì lé bàbá rẹ tó gbé bí ọlọ́mọ lọ́nà àwẹ̀ tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kó má gbọ́n ẹnu mi ṣebí ìwọ ni ìwọ lọ́mọ onímọ̀ ogún ọmọ onímọ̀ ogún mọ̀gún àjànà yá máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọ máa sọ̀rọ̀ káti poro igi jọ máa gbọ́n lẹ́nu mi ò jàre ó ti mọ́dọ̀ ọjọ́ ìgbé yíjẹ láyé ire lójú owó rí ire lójú rẹ yóò máa rí láṣẹ tọlọ́run ọba ẹni bá náà kú onítọ̀ lo ní débá máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọ máa tètè jírí kan tó jọrọba òun náà períkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ lágbára Elédùmarè ire lójú owó rí ire lójú rẹ yóò máa rí láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday Martins òun náà sọdún ọjọ́ ìbílẹ̀ ní ọmọ tó dúdú bíi kórè ìsìn líle bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọ́mọ búure láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan Akínlẹ́yẹ Sunday ẹni bá náà kú onítàn ló ní débá mo ní níre là ń sọ̀rọ̀ àtàrí níre náà máa sọ̀rọ̀ rẹ láṣẹ tọlọ́run ọba Akínlẹ́yẹ Sunday Martins happy birthday to you ìgbà ọdún kan ní.